Òrìṣà, 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 òrìṣà. Àṣé òrìṣà lélẹ́yìí o. Ọmọ yín ní spiritual problem. Àríṣà wojú mi. Ṣé ìbọn mọ̀gà ṣe ń ṣe bí wọ́n dìbò tó bá wọlé wá tó wá ṣàmì ládàá pàkẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Tó o bá wọlé tó o kó ẹrù ẹ̀ jáde tí bá jẹ́ kó kọjá lọ lọ́mọ. Ọmọ ẹ jí pẹ́pẹ́yẹ. Ṣé ló kó mi sínú wàhálà báyìí? Gbogbo pẹ́pẹ́yẹ tí ò ní pẹ́pẹ́ ń ṣàlù ò fẹ́ gbà láti fún. And even some other things tí ò sọ tẹ́lẹ̀ tó list akó ogun ẹ̀ fún. Ṣé ẹ ti gbàgbé pé àṣẹ òrìṣà ẹnu yìí ẹ gbọ́dọ̀ wọ ẹnìkan gbé fún. Lájọ́ tí small madam tí wọ́n ti kutu fún mi tí wọ́n ti pàṣẹ fún mi tí mo ti gbé kíní kọ́rùn tẹ́ sọ yẹn jẹ́ lórí mi ò ti pé mọ́. Àṣà òrìṣà ẹnu mi o! Òrìṣà fẹ́ sọ̀rọ̀! Ó gbọ́dọ̀ bí kò bọ̀ lọ́sítù yìí. Ó gbọ́dọ̀ gbà o! Torí tó bá gbà, ikú ni. Máa wí òrìṣà alá.